lé èwo lẹ ṣé àlàáfíà ni ẹ wà, ṣé dáadáa la bá yín? Gist ti èní, wọ́n ní ó ya àwọn olórí lẹ́nu o nígbà tí àwọn afọbajẹ àtàwọn chief sọ fún wọn wípé ó tó àkókò fún wọn wípé kí wọ́n jáde kúrò nínú palace pé torí wọ́n disrespect kábíyèsí àwọn. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ èyí tí ẹ̀ ń darapọ̀ mọ́ gist mi, èmi ọmọ yín, mo kí yín káàbọ̀ sí orí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni mo bá yín? Gbogbo ilé ńkọ́? Ṣé gbogbo ilé wà dáadáa? Ẹ̀yin ènìyàn lé, orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Ẹ̀yin èèyàn lé, tẹ́ bá ti subscribe o, ẹ lọ subscribe o, so that tí n bá post any gist ẹ máa rí i. Ní agbára Ọlọ́run òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin ènìyàn lé, bí a ṣe gbọ́ wọ́n ní àwọn olóyè àti àwọn afọbajẹ sọ fún àwọn olórí pé ó ti tó àkókò fún wọn kan lọ ralé kí wọ́n jáde nínú palace pé ṣe ni wọ́n disgrace kábíyèsí àwọn tí wọn ò ní respect fún kábíyèsí àwọn. Wọ́n ní ó ya àwọn olórí lẹ́nu nígbà tí kábíyèsí sọ fún wọn wípé kí wọ́n rọra lé, wípé àsìkò ti tó fún wọn láti kúrò nínú pálàsì àwọn. Wọ́n ní bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn afọbajẹ àti àwọn olóyè wọ́n support kábíyèsí wípé kábíyèsí, ó tó àkókò fún kábíyèsí láti mú ìyàwó wọn padà wá sínú pálàsì tó jẹ́ Queen Naomi, wípé gbogbo wàhálà tí àwọn olórí ṣe wọ́n ló ti tó gẹ́, wípé àsìkò ti tó kí Queen Naomi àti ọmọ kábíyèsí kí wọ́n padà wá sínú palace. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. Tí Ọlọ́run bá ń ṣe rere, Ọlọ́run máa ń lo àwọn ọ̀tá láti lò fún wa. Á kàn yí ọkàn ọ̀tá padà ni. Ọ̀tá á dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe rere. Ẹ̀yin èèyàn lé, ṣé ẹ mọ̀ pé àwọn olóyè àti àwọn afọbajẹ yìí tẹ́lẹ̀ kàn rí, wọ́n ń support àwọn olórí yìí pé kí wọ́n má jáde nínú palace. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn lé, ẹ wò nísìn, àwọn ni wọ́n wá ń gbèjà kábíyèsí wípé kí àwọn olórí jáde nínú palace o, pé torí àwọn olórí yìí wọ́n disrespect kábíyèsí. Ọlọ́run mà yí nǹkan tó wà nínú wọn padà. Ó mà sọ dayọ̀ fún Queen Naomi. Àbí ẹ rí pé Ọlọ́run gbèjà Queen Naomi báyìí? Wọ́n ní gbogbo àwọn olóyè yìí tó yẹ pé wọ́n ń sọ fún kábíyèsí wípé kábíyèsí ò lè lé wọn jáde o, kábíyèsí jẹ́ kó dúró sínú palace o, kò síbi tó fẹ́ lọ o. Wọ́n ní àwọn ni wọ́n wá tún dúró, ni wọ́n wá ń sọ fún àwọn olórí pé wọ́n ní láti kúrò nínú palace. Kábíyèsí fẹ́ mú ìyàwó ẹ̀ padà wá sínú palace. Ẹ̀yin èèyàn lé, ẹ bẹ́ẹ̀ rí pé Olúwa tóbi, àbí ẹ rí pé oníyanu lọ́lọ́run. Kí ni Ọlọ́run ò lè ṣe? Kò sí. Káṣà ti gbẹ́kẹ̀lé Ọlọ́run ni. Olúwa tóbi o. Wọ́n ní wọ́n tún sọ fún àwọn olórí pé wọn ò ní anything láti sọ. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, wọ́n máa jáde kúrò ní palace kábíyèsí. Ẹ rí pé ọ̀rọ̀ di ohun ká má sọ nǹkan míì mọ́. Wọ́n ní àwọn afọbajẹ yìí, wọ́n ní wọ́n sọ wípé ojú àwọn báyìí ni Mariam àti Rónkẹ́, olórí Rónkẹ́ ṣe ń disgrace kábíyèsí tó ti ń sọ̀rọ̀ sí kábíyèsí anyhow. Wípé enough is enough. Ẹ dẹ̀ mọ̀ pé Mariam ẹnu ẹ̀ mú. Wọ́n ní kò sí nǹkan tí ò kí ń sọ fún kábíyèsí tán. Wọ́n ní àwọn olóyè yìí àtàwọn afọbajẹ yìí, wọ́n ní wọ́n ń fojú ara wọn méjèèjì rí báyìí ni. Wípé insult yẹn ti pọ̀ jù. Wípé nítorí ìdí èyí, enough is enough. Kán lọ ra lé síta. Kán jẹ́ kí ìyàwó kábíyèsí àti ọmọ kábíyèsí padà wọnú palace, pó ti tó gẹ́. Wípé látọjọ́ tó kúkú ti wà nínú palace kò sí kókó, kò sí nǹkan kan táwọn rí gbọ́. Àfi wàhálà, competition, ìdààmú, ẹjọ́. Wọ́n ní nǹkan tó mọ̀ ṣe jù nìyẹn. Àfi kán máa lọ party. Wọ́n ní nǹkan tó mọ̀ ṣe jù nìyẹn, kán ró sáṣọ, kán ró dẹdẹdẹ bí ìyàwó ọba. Wọ́n ní wọn mọ nǹkan míì ṣe jù yẹn lọ. Wọ́n ní so ti tó gẹ́, wípé kí wọ́n palẹ̀ ẹrù wọn mọ́, kán kó lọ sílé tí kábíyèsí bá rà fún wọn. Enough is enough. Àwọn ò fẹ́ wàhálà nínú palace kábíyèsí mọ́. Àwọn ò fẹ́ dààmú nínú palace kábíyèsí mọ́. Wọ́n ní nǹkan táwọn ń fẹ́ òun ní ìfọ̀kànbalẹ̀ fún kábíyèsí. Wípé àwọn fẹ́ kí kábíyèsí pẹ́ lórí ìtẹ́ bàbá wọn kérékéṣe. Pé so for that,
kí wọ́n kẹ́rù wọn kọ́jọ nítorí Ọlọ́run kán gba ilé tí kábíyèsí rà fún wọn lọ. Wọ́n ní bí àwọn ò ṣe lè bá kábíyèsí sọ̀rọ̀, wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn olórí máa ń bá kábíyèsí sọ̀rọ̀. Wọ́n náà insult kábíyèsí ni kì í ṣe kékeré. Wọ́n ní wọ́n kàn máa bá kábíyèsí sọ̀rọ̀ anyhow ni without no respect, without no dignity. Ipe kí ló dé? Ipe ṣé wọ́n fi ṣe wọ́n ni? Ipe nǹkan tó tún wá bí àwọn nínú jù ni pé tẹ́ bá wá ń bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n dákẹ́. Wọ́n ní àwọn olórí yìí wọ́n mójú o. Wọ́n ní wọn ò mójú rárá. Wọ́n náà máa sọ̀rọ̀ ní ṣàkàṣàkàṣàkàṣàkà. Tó bá ti ń bínú, wọ́n ní kò sí nǹkan tí wọn kì í sọ tán. Wọ́n ní so right now nǹkan táwọn fẹ́ ò ní pé kán jọ nítorí Ọlọ́run kí wọ́n kán lọ ra ilé tiwọn, kí wọ́n wà láàyè wọn ibi tó bá yẹ kán wà. Kán fi kábíyèsí àwọn sílẹ̀ kí kábíyèsí lálàáfíà, kí kábíyèsí nífọ̀kànbalẹ̀. Wọ́n ní ìjà dẹ̀ ti pọ̀ jù. Wọ́n ní every time náà máa ń bára wọn jà nínú palace. Ipe dẹ̀nà ogun ti pọ̀ jù. Ipe ogun yẹn ti pọ̀ jù tán máa ń ṣe. Especially Mariam àti Olori Ronke. Wọ́n ní enough is enough. Àwọn ò fẹ́ wàhálà fún kábíyèsí àwọn. Wọ́n ní gbogbo àwọn afọbajẹ tó ń sọ pé kí wọ́n treat àwọn olórí yìí bí kábíyèsí ṣe ń treat Queen Naomi o. Wọ́n ní gbogbo wọn pátápátá ni wọ́n dúró, ni wọ́n sọ̀rọ̀ pé láyéláyé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Wọn ò ní treat wọn bí wọ́n ṣe ń treat Queen Naomi o. Ipe kí wọ́n move kúrò nínú palace. Enough is enough. Wọ́n ní so kán jọ nítorí Ọlọ́run. Àwọn fi Ọlọ́run Elédùmarè bẹ̀ wọ́n ni. Kán fi palace sílẹ̀ fún Queen Naomi àtọmọ wọn àti kábíyèsí. Kí wọ́n move, kí wọ́n lọ sí ilé tí kábíyèsí bá máa rà fún wọn. Ipe enough is enough. Pé wàhálà yẹn ti pọ̀ jù. Ipe ẹjọ́, wàhálà, ìdààmú ni lójoojúmọ́. Wọ́n ní wọ́n dẹ̀ tún ti warn wọn. Wọ́n ní wọ́n ti warn wọn several times. Wọ́n ní several times ni wọ́n ti warn wọn o. Ipe kí wọ́n make peace among each other, kán má jà mọ́. Wọ́n ní irọ́ ni, wọ́n ní wọn ò gbọ́. Wọ́n ní wọ́n dẹ̀ tún sọ fún wọn pé gbogbo wàhálà tí wọ́n ń fà nínú palace pé tí àwọn bá make decision wọn ò ní like ẹ̀. Wọ́n ní wọn ò listen. Wọ́n ní so ìtorí ẹ̀ ni wọ́n fi gbé ìgbésẹ̀ yẹn pé kí wọ́n kúrò nínú palace as soon as possible dẹ̀ ni ẹ̀yin èèyàn lé. So ará ilé tí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ́ kò ní kanlẹ̀, òkè òkè ló máa lọ ní agbára Ọlọ́run. Share this video, like and subscribe. God bless you.